Look at Yabo. Somebody in American from Masonibo. How's ring oh, Boyibo. Oh, by English. Go see what of it. Okay, you know, if I hear or what discover talent here. Ah, Bimba Shani, the Kebu, or I don't mean good. Sekebu, or to one shakebu, or to one that be a being well kebu. Or to one that be a being. She have been Mambuyon, what a book, what to Mambuyon. So no, what's you busy? Oh, booming, oh, go can do because when I tell you, booming, a go to me. A minister's skin, go booming, don't watch you kidding, for one doggy, back paraga, go comment about paraga, no, me tell them. Tobado Japata Motamo Colefun, show me only shovel left, go shut him out. What else if you know me? Or fell along for me, Lobo. Jack if you shall voice, you don't know, you argue. Mio, soccer me for one doggy. 20 debunk anything. Every Timota, Kino for la coco, Timota la coco, Timota coco samba for Timota origin for Tondo, Totoko one lay, Coto dele, Toko one baron, or let the for one doggy. Wa arábìnrin yìí ó ti jáde o wá drag Lizzy Anjorin ìyẹn mama CITA ó ti jáde wá drag Lizzy o ó ní wípé òun ò dé pọ́ọ̀kì kankan pé òun kì í bá àwọn oníbàárà òun sùn o torí wípé Lizzy sọ wípé níṣe ló ń bá àwọn oníbàárà ẹ̀ sùn gbogbo àwọn tó ń ta ògógóró fún ó ní níṣe ló ń bá wọn sùn o ẹ̀yin tèmi wàhálà láti ṣẹlẹ̀ báyìí ìyẹn lóòótọ́ ni wípé mama CITA ń bá àwọn oníbàárà ẹ̀ sùn ẹ̀yin tèmi ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ẹ jẹ́ ká gbọ́ látẹnu mama CITA. Onya ló jẹ́ kí business tèmi máa yá everybody ló mọ bó ṣe ń ta ọjà ẹ̀ ìwọ náà ṣe bí òwò náà fòbò talẹ̀ àbí bó fòbò talẹ̀ wàá ṣáà máa fọyàn ta bóyá òde ṣe mo kámẹ́rà dà mí ò mọ̀ nǹkan ní kálukú bá fi ti ta ọjà ìjẹ́kọ̀tà máa wà interfere sí life mi adult ni mi there is no police that can charge me for few obomi ṣe give away at least mo ṣe mo fòbò gba ambassador mo fòbò gba youth leader mo fòbò gba kiri obomi ni mo tún gbẹ́sàn láì tí mo tún fi ń gba owó power bank àti kí ni mo ní mo fẹ́ rà tó bá dọ̀ láti àwọn agbókú kò sí nǹkan tó lè sọ ìwọ sì yàṣẹ́ yóò jù mí lọ torí tó o bá yàṣẹ́ yóò jù mí lọ wọn ò ní gbé karamarama sílé fọjọ́ mẹ́ta kò sọ kẹsẹ̀tì nù kàmẹ́rà wà nílé pẹ̀lú òǹdó ni kí ló dé tí kẹsẹ̀tì sọnù kí ló dé tí kẹsẹ̀tì tó lọ rìkọ́dù àti pé kí ló tó ń gbé kàmẹ́rà ìwọ nìkan ló rìkọ́dù ni. Àbódó kámẹ́rà pa ni. Now, ó fẹ́ bú wa. Tó bá fẹ́ bú wa, irú àwa yìí. Àwọn ò bẹ́ argue. Normal. Tí ó bá jẹ́ wípé mo wò wípé kíní ni. Gbọ́ngbọ́n wò pé kíní iṣẹ́ aṣẹ́wó ni mo fẹ́ mú ní Ìbàdàn. Kò sí èèyàn ò lè fa aṣẹ́wó bú mi kó dùn mí. Iṣẹ́ aṣẹ́wó yẹn mo fẹ́ mú ní Ìbàdàn. Torí mi ò rí ibi tọ́lọ́pàá ti máa mú mi pé mo fi òbò mi ṣe promo. Ó yẹ but ìwọ wá online ó wá kígbe pé o kó pa ìwọ àtàwọn kọkọ ó kó ò tí ì pè mí àti anybody pọ̀ àwọn customer mi ò wọ́n jáàmù òbò pọ̀ mọ́ fùrọ̀ fún mi rí ojú òbò ni bọ́ ìwọ àti ẹ̀ńtẹ́jọ́ dókó ibi tẹ́ dókó dé ìwọ ló tún gba rúùmù lẹ́tún fi ṣe tírísọ̀mù ló tún fún wọn lówó taxi ló tún lóúnjẹ fún wọn níbi tó yà ọkọ̀ jẹ́ dé ta ni mọ́mì ẹ̀ tó wá mọ́mì wá ìnà tàbí mọ́mì ó mọ̀ yẹ́ ẹ̀ ó máa ń jẹ campaign ní búrọ́ọ̀kì ẹ̀ wọ́n máa kú gbogbo everybody ayé wọ́n bàjẹ́ wọ́n fi kíní kan ṣe kíní kan ìgbà kan àwọn kan kò yábọ̀ tó ń bú ọmọ ẹ̀ tó ń bú ìlara.